Níṣe láriwo ńlá sọ ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tí gbogbo ìpínlẹ̀ náà tó sì mìtìtì nígbà tí wọ́n ní àwọn màálùú tó jẹ́ wípé májèlé wà lára wọn tó sì lè ṣekú pa ọmọ èèyàn tí wọ́n bá rà jẹ, tí wọ́n ló ti dé gbogbo ọjà tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara báyìí o, tí ọ̀rọ̀ náà tó sì ti kó ìbẹ̀rùbojo bá ìlú tí wọ́n máa ń pè ní ìlú àwọn àfáà. Ṣùgbọ́n tí àṣírí ibi ọ̀rọ̀ màálùú náà tó ṣe jẹ́ tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá sọ nígbà tí wọ́n ní àwọn màálùú tí wọ́n yóò tó bí 33 cows tí wọ́n ní wọ́n dédé kú lójijì, tí wọ́n sì ní ó dàbí pé májèlé ìní wọ́n jẹ nítorí pé àwọn kan fún wọn ní májèlé jẹ. Ṣùgbọ́n dípò kí wọ́n lọ jọ àwọn màálùú náà dànù, níṣe ni wọ́n mà ní wọ́n ń tà á fún àwọn ẹlẹ́ran tí wọ́n sì ń tà fún àwọn èèyàn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé báwọn èèyàn bá fi ń jẹ màálùú ní májèlé, ó ṣeé ṣe káwọn náà máa kú látara májèlé. Èyí ló jẹ́ kí ìbẹ̀rùbojo gba gbogbo ìpínlẹ̀ Kwara pàápàá ìlú Ìlọrin, tó sì jẹ́ pé ọjà Abattoir tó wà ní tí wọ́n ń pè ní Mandate Market tó wà ní ìlú Ìlọrin tí wọ́n ní ẹran náà ó wà ní ìjọba ìpínlẹ̀ Kwara ni wọ́n ti sáré lọ tì í pa. Ṣùgbọ́n ṣá o, ìbéèrè tó pa àwọn èèyàn pàápàá àwọn màálùú Ìlọrin tí wọ́n ń béèrè ni pé báwo lọ̀rọ̀ ẹran náà ṣe jẹ́, báwo làwọn màálùú ṣe kú, ta ló tà wọ́n fún àwọn tó ń pa ẹran ta, àti pé ta ló pa àwọn màálùú náà tó fún wọn ní májèlé jẹ. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wọ́n ní abúlé kan tí wọ́n ń pè lábúlé Àtẹ́rẹ́ ní ìpínlẹ̀ Kwara, wọ́n níbẹ̀ mà ní àwọn màálùú yìí ti forí kó àṣà tí wọ́n ti fi ẹnu wọn jẹ májèlé. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé oko ìrẹsì kan ìyún rice farm ó wà ní Àtẹ́rẹ́ tí wọ́n sì ní àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin ìrẹsì náà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ètò ọ̀gbìn ráìsì wọn, èyí ni wọ́n ló jẹ́ kí wọ́n lọ wá oògùn apakòkòrò ìyún insecticide tí wọ́n sì ní wọ́n fín sí àwọn koríko wọn láti má jẹ́ kí kòkòrò kó ba àwọn ìrẹsì tá fẹ́ gbìn jẹ́. Àsìkò tí àwọn àgbẹ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ fín oko wọn tán, èyí tí olóyìnbó pè ní fumigation, ni wọ́n mà ní àwọn màálùú náà wọ́n ní rabaraba wọnú oko náà tí wọ́n sì jẹ àwọn májèlé tí wọ́n fi fín àwọn koríko yìí. Bó ṣe jẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kú lọ́kọ̀ọ̀kan, tá a sì gbọ́ pé lẹ́yìn tí wọ́n kú kí àwọn kinní náà má bàa ṣòfò nítorí pé màálùú 23 tó pọ̀ ní ló ṣe jẹ́ kí wọ́n tà wọ́n sọ́jà láti jẹ́ kí àwọn aráàlú kan máa rà á. Ní báyìí ọ̀rọ̀ màálùú 23 tó kú ní ìpínlẹ̀ Kwara ó ti di wàhálà báyìí o. Ṣùgbọ́n tí àṣírí ti tú wípé abúlé Àtẹ́rẹ́ níbi oko ìrẹsì táwọn àgbẹ̀ ṣẹ̀ṣẹ̀ fín ìní àwọn màálùú náà láti fara káásá tí wọ́n ti jẹ májèlé èyí tó ń fi ẹ̀mí wọn ṣòfò dànù.